Ìwé oníwàásù orí kọkànlá ẹsẹ̀ ìkíní. A sì fi ìfẹ́fẹ́ kan fún mi tí ó dàbí ọ̀pá. Ó wí pé, dìde sí wọn, tẹ́ḿpìlì Ọlọ́run àti pẹpẹ àti àwọn tí ń sìn nínú rẹ̀. Ẹsẹ̀ ìkejì. Sì fi àgbàlá tí ń bẹ lóde tẹ́ḿpìlì sílẹ̀, má sì ṣe wọ́n, nítorí tí a fi fún àwọn kèfèrí. Èdè mímọ́ náà ni wọ́n ó sì tẹ̀ mọ́lẹ̀ ní oṣù méjìlélógójì. Ẹsẹ̀ ìkẹta. Èmi ó sì yọ̀ǹda fún àwọn ẹlẹ́rìí mi méjèèjì, wọn ó sì sọtẹ́lẹ̀ fún 1,600 ọjọ́ ó lé 160 nínú aṣọ ọ̀fọ̀. Ẹsẹ̀ ìkẹrin. Wọ̀nyí ni igi òróró méjì nì àti ọ̀pá fìtílà méjì nì tí ń dúró níwájú Olúwa ayé. Ẹsẹ̀ ìkarùn-ún. Bí ẹnikẹ́ni bá sì fẹ́ pa wọ́n lára, iná á ti ẹnu wọn jáde, á sì pa àwọn ọ̀tá wọn run. Bí ẹnikẹ́ni yóò bá sì fẹ́ pa wọ́n lára, báyìí ni ó yẹ kí a pa á. Ẹsẹ̀ ìkẹfà. Àwọn wọ̀nyí ni ó ní agbára láti ṣe ọ̀run tí òjò kò fi rọ̀ ní ọjọ́ àsọtẹ́lẹ̀ wọn. Wọ́n sì ní agbára lórí omi láti sọ wọ́n di ẹ̀jẹ̀ àti láti fi onírúurú àjàkálẹ̀ àrùn kọlù ayé nígbàkúgbà tí wọ́n bá fẹ́. Ẹsẹ̀ ìkeje. Nígbà tí wọ́n bá sì ti parí ẹ̀rí wọn, ẹranko tí ó ń ti inú ọ̀gbun gòkè wá ni yóò bá wọn jagun, yóò sì ṣẹ́gun wọn, yóò sì pa wọ́n. Ẹsẹ̀ ìkẹjọ. Òkú wọn yóò sì wà ní ìgboro ìlú ńlá nì tí a ń pè ní Sódómù àti Íjíbítì nípa ti ẹ̀mí, níbi tí a gbé kan Olúwa wọn mọ́ àgbélébùú. Ẹsẹ̀ ìkẹsàn-án. Àti nínú àwọn ènìyàn àti ẹ̀yà àti èdè àti orílẹ̀, wọ́n wo òkú wọn fún ijọ́ 3 òun ààbọ̀, wọn kò sì jẹ́ kí a gbé òkú wọn sínú isà òkú. Ẹsẹ̀ ìkẹwàá. Àti àwọn tí ó ń gbé orí ilẹ̀ ayé yóò sì yọ̀ lé wọn lórí, wọn ó sì ṣe àríyá, wọn ó sì ta ara wọn lọ́rẹ, nítorí tí àwọn wòlíì méjèèjì yìí dá àwọn tí ó ń bẹ lórí ilẹ̀ ayé lóró. Ẹsẹ̀ ìkọkànlá. Àti lẹ́yìn ijọ́ 3 òun ààbọ̀ náà, ẹ̀mí ìyè láti ọ̀dọ̀ Ọlọ́run wá wọ inú wọn, wọ́n sì dìde dúró ní ẹsẹ̀ wọn, ẹ̀rù ńlá sì bà àwọn tí ó rí wọn. Ẹsẹ̀ ìkejìlá. Wọ́n sì gbọ́ ohùn ńlá kan láti ọ̀run wá, wí fún wọn pé, ẹ gòkè wá níhìn-ín. Wọ́n sì gòkè lọ sí ọ̀run nínú àwọsánmọ̀, àwọn ọ̀tá wọn sì rí wọn. Ẹsẹ̀ ìkẹtàlá. Ní wákàtí náà, ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹ̀, 10% ìlú náà sì wó, àti nínú ìṣẹ̀lẹ̀ náà 700 ènìyàn ni a pa, ẹ̀rù sì bà àwọn ìyókù, wọ́n sì fi ògo fún Ọlọ́run ọ̀run. Ẹsẹ̀ ìkẹrìnlá. Ègbé kejì kọjá, sì kíyèsí ègbé kẹta sì ń bọ̀ wá kánkán. Ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Áńgẹ́lì keje sì fún ìpè, a sì gbọ́ ohùn ńlá láti ọ̀run wá wípé, ìjọba ayé di ti Olúwa wa àti ti Kristi rẹ̀, òun ó sì jọba láé àti láéláé. Ẹsẹ̀ ìkẹrìndínlógún. Àwọn àgbà 24 tí wọ́n jókòó níwájú Ọlọ́run lórí ìtẹ́ wọn dojúbolẹ̀, wọ́n sì sin Ọlọ́run. Ẹsẹ̀ ìkẹtàdínlógún. Wípé, àwa fi ọpẹ́ fún ọ, Olúwa Ọlọ́run Olódùmarè tí ń bẹ, tí ó sì ti wà, tí ó sì máa bọ̀, nítorí tí ìwọ ti gba agbára ńlá rẹ, ìwọ sì ti jọba. Ẹsẹ̀ ìkejìdínlógún. Inú sì bí àwọn orílẹ̀-èdè, ìbínú rẹ̀ sì dé, àti ìgbà láti dá àwọn òkú lẹ́jọ́, àti láti fi èrè fún ìránṣẹ́ rẹ̀ wòlíì, àti àwọn ènìyàn mímọ́, àti àwọn tí ó bẹ̀rù orúkọ rẹ̀, àti ẹni kékeré àti ẹni ńlá, àti láti run àwọn tí ń pa ayé run.
ẹsẹ̀ ìkọkàndínlógún. A sì ṣí tẹ́ḿpìlì Ọlọ́run sílẹ̀ ní ọ̀run, a sì rí àpótí májẹ̀mú nínú tẹ́ḿpìlì rẹ̀. Mọ̀nàmọ́ná sì kọ, a sì gbọ́ ohùn, àrá sì sán, ìṣẹ̀lẹ̀ sì ṣẹ̀, yìnyín ńlá sì bọ́. Giscom TV nífẹ̀ẹ́ láti wò ó.